Mo kí ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin wípé Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, Àṣàrà kìíní ti parí báyìí. Àṣàrà kejì bẹ̀rẹ̀ láti ọ̀la lọ. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àwọn tó jáde láyé tí wọ́n ṣe jànázà wọn ní èní. Ọlọ́run kó ṣàforíjì fún wọn, kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rere, kó ṣàforíjì fáwa náà kó tó mú wa lọ. Àmín. Èyí tó yà mí lẹ́nu jù níbẹ̀ ni wípé ọkùnrin kan nínú àwọn tán ṣe jànázà wọn lénìí, wọ́n bí níjọ́ kẹjọ Ramadan, ó tún kú níjọ́ kẹjọ Ramadan. Ọ̀rọ̀ tèmi ni mò ń bá lọ o, tí mo ṣàrìnrìn náà tí mo fi bára mi níbi jànázà yìí. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó ṣojú mi, nítorí láti gbogbo ọdún tí mo ti ń gbé nínú ìlú yìí, mi ìdíjì lọ sí jànázà kan rí. Èyí tí mo bá ní mo fẹ́ dìídì lọ gan kì í bọ́ sí fún mi. Alihamdulilayi, alihamdulilayi, alihamdulilayi rọ̀bílì alamin. Ó wá ṣe mí láàánú gan fún ọ̀pọ̀lọpọ̀ wa nítorí pé a kì í ro àwọn nǹkan báwọn yìí. Mọ́tò ńláńlá, mọ́tò bọ̀rọ̀ gìnì ni àwọn ẹni yìí náà máa ń gbé wá sí mọ́ṣáláṣí. Àmọ́ ní èní yìí, mọ́tò tó fi ń kẹ́rù, òun náà fi gbé wọn wá. Kódà kò sẹ́ni tó bojú wẹ̀yìn wo àwọn mọ́tò náà. Gbàtẹ́yìn ò tiẹ̀ mọ̀ pé èèyàn lè wà nírú mọ́tò náà, ṣebí mọ́tò ẹrù ni. Wọ́n ti kúrò léèyàn wà yìí, wọn ò dẹ̀ lè wọ inú mọ́tò gidi mọ́. Subhanallah. Gbogbo nǹkan wọn ti di nǹkan ní nǹkan. Owó tán ní tí wọn ò ná fọ́nkú sí báǹkì. Gbogbo ẹ̀ ló ti di tẹni ẹlẹ́ni báyìí o. Pàápàá jùlọ ti báǹkì. Táwọn èèyàn wọn bá ti ẹ̀rí gbà, ó tún dáa. Ọlọ́run kó ṣe àforíjì fún gbogbo wa o. Kó ṣàánú wọn nítorí pé gbogbo wa wá a dẹ̀ máa lọ ni. Ó mú mi rántí pé ọ̀rọ̀ Ọlọ́run kò ní ṣaláì má ṣẹ. Kúlù náfùsìn zá ìkàtòlè máa túríjà. Gbogbo wa la máa padà sí ibi tí a ti wá. Ọlọ́run kó ṣàforíjì fún wa kó tó mú wa lọ. Àmín. Ọ̀rọ̀ tá fẹ́ gbéyẹ̀wò lénìí, òun náà ni ṣé ká kàn jí láàárọ̀ ká jẹun kó di ìrọ̀lẹ́ ká túnu nìkan ni Ramadan ni. Bẹ́ẹ̀ kọ́ o. Gbogbo ohun tá ń ṣe tó ń dùn mọ́ wa nínú pátápátá láti òkè délẹ̀, òun ni a máa jáwọ́ ẹ̀ nínú Ramadan náà. Tó bá jẹ́ ká rojọ́ ẹlẹ́jọ́ la gbádùn ni, a á fi sílẹ̀. Tó bá jẹ́ ká mú fóònù ká máa fóònù ọ̀rẹ́ wa kan lójúmọ́, ọ̀rẹ́ wa ta fẹ́ràn jù. Ọ̀rẹ́ mi ojoojúmọ́ ni níṣẹ́jú kọ̀ọ̀kan, a á fìyẹn náà sílẹ̀. Gbogbo ohun tó ń wà ní jíjẹ ní mímu la máa fi sílẹ̀ nínú oṣù yìí, la máa fira wa sí ipò àwọn aláìní, àwọn tí wọn ò tiẹ̀ rí jẹ, àbáwọn tán ní tí wọn ò lè jẹ. Ọlọ́run kó ṣàforíjì fún wa, kó ṣàánú gbogbo wọn náà, kó pèsè fún oníkálukú, kó pèsè dáadáa fún wa láyé ń bí, kó pèsè fún wa ní ọ̀run. Gbogbo ohun tó dùn mọ́ wa jù la ní ká pàtì. A ti sọ̀rọ̀ àwọn Facebook, WhatsApp yìí, àmọ́ gbogbo wa náà ni a sì ń jalè ẹ̀. Ẹ jẹ́ ká tún rán wa létí pé tó bá máa fi di Àṣàrà kẹta, ká má lọ síbi àwọn Facebook yìí mọ́. A ní gbà yín lásìkò púpọ̀ lénìí. Inshallah ó tún dọ̀la. Wábìlá utaofiki, alihamdulilayi rọ̀bílì alamin.